làákàrà lé ẹ̀rẹ̀ wàhálà kéré ọ̀nà akíwa kújọ́ méjìjọ́ mẹ́ta ìwòyí ìjẹ́jọ́ náà ní o tí a wà lórí ètò atọ́ ti dórí ètò lónìí mo júbà lọ́wọ́ ọlọ́run adẹ́dà aṣẹ̀dá ọba tó jẹ́ ká wà ọba tó jẹ́ ká gbó wà sórí ètò lọ́jọ́ tó ní kábíyèsí ọba mi ìgbà lọ́wọ́ rẹ wọ́n ní ewúrẹ́ tó wọlé tí ò júbà ọdẹ àmúso àgùntàn tó wọlé tí ò júbà ọdọ ẹran orí èkánmọ́lẹ̀ èmi júbà lọ́wọ́ ọlọ́run adániwáyé ọba aṣẹ̀dá ọba tó ti wà nígbà táyé ọmọ wà ọba tí ó tó mọ̀ wà nígbà táyé ò ní sí mọ́ bàbá mi mo júbà lọ́wọ́ rẹ Elédùmarè nú o èmi ò ní bàbá mi ò lẹ́yìn Elédùmarè ó nìkan lèmi fọpẹ́ fún ní gbogbo ìgbà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí AloyeTV mo dúpẹ́ fún gbogbo àwọn tí wọ́n ń pè mí lábẹ́ aṣọ àti àwọn tí wọ́n ń ṣe àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi mo kí wa o ẹ kú ọmọnìyàn ṣe àní súra wa ọlọ́run ọba mi adẹ́dà ṣẹ̀dá yóò san gbogbo wa lẹ́san rẹ̀ ẹ̀yin tí ẹ̀ ń fún wa ní kóríyá àdúpẹ́ o ẹ̀yin tí ẹ̀ sì tó sọ pé tó ẹ̀yin ọmọ yìí kí lẹ̀ ń ṣe àdúpẹ́ lọ́wọ́ tiyín náà wòye ìjẹ́jọ́ náà rèé tí mo sọ fún wa wípé iléeṣẹ́ alálùbáríkà kan ó fẹ́ darapọ̀ pẹ̀lú wa lórí ìkànnì yìí iléeṣẹ́ náà ni à ń pe orúkọ rẹ̀ ní Àyànbísí Enterprises wọ́n gún wà sílùú Ògbómọ̀ṣọ́ agbègbè Gàámọ̀sífà lóde lọ́ba ibẹ̀ ni wọ́n fi kalẹ̀ sí Àyànbísí Enterprises oríṣiríṣi nǹkan ni wọ́n ń ṣe níbẹ̀ wọ́n ń ṣe onírúurú ìlú sínú àgídìgbò lẹ́fẹ́ ni àbí ọmọlé àbí dòdò àbí ìlú sáwó eléwo nílùú rẹ̀ bàjẹ́ tó ń mú ẹni tí ọba tán sí ẹ kàn sí wọn lórí iléeṣẹ́ wọn Àyànbísí Enterprises tí ẹ bá rẹni tó fẹ́ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn òun kọjá lójúmú ìmáwòrán yẹn ẹ pè wọ́n wọn ò dá yín lò wọ́n máa ń fi ọmọnìyàn àti ọmọlúwàbí ṣe gbogbo tí wọ́n bá ń ṣe pẹ̀lú gbogbo àwọn oníbàárà wọn ẹ bẹ̀ wọ́n wò ìlú wo lẹ ní nílé tẹ̀ tí ń wò yí pé ta ní ọba yín kan ṣe wọ́n wà níbi bẹ́ẹ̀ o onírúurú ìlú ni wọ́n ń ṣe yí bẹ̀ ẹ bẹ̀ wọ́n wò ẹ mọ̀ yí pé rere ni olúwa ọba ní Èdùmàrè ọgbà ọmọ níbi bẹ̀ tí ẹ bá wá tún fẹ́ wò wọ́n tún ṣe bàtà níbi bẹ̀ ṣé bàtà aláwọ̀ lẹ fẹ́ ni bàtà aláwọ̀ tó ṣe pé tẹ́ ẹ bá kì í bọ nú omi ẹ ó tún yọ ọ lọ́gán tí ó sì sí tí ó mú ó wà níbi ibẹ̀ ẹ kà sí wọn lólùṣẹ́ wọn ní ti ẹ̀ka ìpolówó kò ní jù báyẹn lọ à ń lọ sínú ètò wa ètò tí a mọ̀ bí a mọ owó èyí tí a pè ní lọ́sẹ̀ yìí àmọ̀ràn wa fún wa lọ́sẹ̀ yìí ni òun ọwọ́ mi ò tó máa fi gbọ̀gbọ̀ fà á. wọ́n ní ohun ọwọ́ mi ò tó máa fi gbọ̀ngàn fà ohun tí ọwọ́ oníkálukú wò tó tí a bá fi gbọ̀ngàn fà orí òǹtọ̀hún gangan ni ọjà lé lórí tó bá sì jálé lórí ọlẹ́yìn sẹ́gbọ̀ ó léwu nítorí pé ẹ̀ẹ̀mọ́ tó wà lókè tẹ́ ẹ fẹ́ fi gbọ̀ngàn fà ṣe tẹ́ ẹ rí lókè tó dára ilẹ̀ ń wò ní kílẹ̀ ẹ̀mọ̀ tó wà nínú rẹ̀
tí ó bá jálulẹ̀ yóò bẹ̀ wá yín jẹ́, yóò bà ìjẹ́nìyàn yín jẹ́, yóò bà kàríà yín jẹ́ gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó. Ẹ̀yin ènìyàn mi lábẹ́ ọ̀sẹ̀ yìí gbogbo ibi tí a bá lọ ẹ jẹ́ kí a máa so gbogbo níwọ̀ntúnwọ̀nsì. Kí ni mo pè é? Ẹ jẹ́ ká ṣe gbogbo níwọ̀ntúnwọ̀nsì. Ìwọ̀nba ni ẹ jẹ́ asáré mọ́. Ẹni tẹ́ ẹ rí lónìí tí ń gun mọ́tò ayọ́kẹ́lẹ́ lọ ẹ béèrè pé níbo ni ti ń bọ̀. Ẹ̀yin ènìyàn mọ́tò lẹ́rí tí ń gùn lónìí ẹ ò mọ ibi títí ń bọ̀, ẹ ò mọ ìpìlẹ̀ rẹ̀, ẹ ò mọ àwọn tí wọ́n wà lẹ́yìn rẹ̀. Ẹ̀yin náà wà fẹ́ gun mọ́tò lóòjọ́ ṣùgbọ́n ọ̀rẹ́ mi ní lágbájá a jọ lọ iléèwé ni àkókò kan náà la jọ kọ́ṣẹ́, ṣèbí ìgbà kan náà la jọ gbaṣẹ́. Ṣé ẹ mọ irú èèyàn tó ní lẹ́yìn, ẹ̀mẹ́ni tí ń ràn lọ́wọ́. Ẹ̀yin náà wà fẹ́ sáré àsádojúbolẹ̀. Tí èèyàn bá sáré àsájú ó ń bọ̀ wọ́n ṣubú. Ọ̀rẹ́ mi má sáré àsájú, fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti sùúrù fi sáré rẹ, fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti sùúrù rìnrìn àjò ìgbésí ayé rẹ kí ọmọ bá sí rí sá. Èmi ò sọ wípé gbogbo ẹni tí ń gun mọ́tò lọ́dọ́gbọ́n sí àbẹ́ni tó lówó lọ́lọ́dọ́gbọ́n sí. Ní tí mò ń sọ ni wípé ọ̀pọ̀ tó ń gun mọ́tò tàbí tí wọ́n lówó tàbí tí wọ́n kọ́lé tàbí ẹgbẹ́ oníkálùkù tá a rí i pé Ọlọ́run ti ṣètò ọ̀la fún. Ní tí mò ń sọ ni wípé ṣe é mọ ibi tí wọ́n ti rí. Omi wá látọwọ́ Ọlọ́run, omi sì wá láti ọwọ́ àdọ́gbọ́n sí. Ẹ jẹ́ kí a fi sùúrù sáré tiwa. Táwa náà bá fi sùúrù àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìrìn àjò wa àwa náà ó bójútó lọ́jọ́ kan. Láìpẹ́ máa sọ ìrírí arákùnrin kan fún wa, ṣùgbọ́n ẹ tó mọ ẹwà pẹ̀lú wa lórí kan. Ohun ọwọ́ mi ò tó má fi kọ̀kọ̀ fà á. Ó kù ju bẹ́ẹ̀ tí ń wò lọ, ó kù ju tẹ̀ gbọ́ sétí lọ. Ẹ̀yin ènìyàn mi lábẹ́ ọ̀sẹ̀ yìí ní èròǹgbà ọkàn rẹ wípé ó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti sùúrù ìrìn àjò ayé rẹ kó má bàa kó sọ́wọ́. Ọ̀pọ̀ àwọn ọmọge èwò yìí wọ́n rí akẹgbẹ́ wọn tí náwó yàfùyàfù. Àwọn náà ní ọ̀rẹ́ wa fọ̀nà hàn wá tó sì ṣe pé ọ̀nà tí ń rìn léwu. Ohun ọwọ́ mi ò tó bá fi gògò fà á. Àmọ̀ràn mi fún wa lọ́sẹ̀ yìí mú. Èmi ọmọ yín náà ni o, Segun ọ̀la ọmọ Alabi. Ìpàdé mi àti òdì mi wọ̀.